kú dédé àkókò yìí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di mo ti sọ fún wa wípé igba owó ẹyọ yìí lè pín ní tá a mọ̀ sí half kobo láyé àtijọ́ igba owó ẹyọ ní èpín ní nísìnyí báyìí a ti dúró lórí ẹgbẹ̀rin tó jẹ́ kọ́bọ̀ méjì a wá ń lọ sí ẹgbẹ̀rún kọ́bọ̀ méjì àbọ̀ igba owó ẹyọ yìí igba yìí lọ́nà márùn-ún ó ní a wá pè ní olóyìnbó pè tiẹ̀ ní 2.5 kobo a pè tiwa ní ẹgbẹ̀rún owó ẹyọ 2.5 kobo títí olóyìnbó pè tiẹ̀ 1000 cowries a wá ń lọ sí ẹgbẹ̀fà tí olóyìnbó pè ní 1200 cowries igba owó ẹyọ ìlọ́nà mẹ́fà báyìí ó jẹ́ 3 kobo ó tí a mọ̀ sí kọ́bọ̀ mẹ́ta olóyìnbó pè tiẹ̀ ní 3 kobo tàbí 1200 cowries ẹ jẹ́ ká lọ sí ẹgbèje owó ẹyọ yìí ẹgbèje owó ẹyọ yìí ni owó ẹyọ yìí 200 díẹ̀ lápè ní èpèpìnì lọ́nà méje ó ní a pè ní ìṣirò kọ́bọ̀kọ́bọ̀ 3.5 kobo ó ní ẹgbèje tó lóyìnbó pè tiẹ̀ ní 1400 cowries a wá ń lọ sí ẹgbẹ̀jọ owó ẹyọ ọwọ́ mi la pè ní kọ́bọ̀ mẹ́rin ó ní kọ́bọ̀ mẹ́rin ẹgbẹ̀jọ ni mo ti sọ fún wa pé igba owó ẹyọ yìí ní èpìnì lọ́nà mẹ́jọ ní ẹgbẹ̀jọ tó a mọ̀ sí kọ́bọ̀ mẹ́rin olóyìnbó pè tiẹ̀ ní 4 kobo tàbí igba mẹ́jọ jẹ́ 1600 cowries ẹ jẹ́ mẹ́nu dúró náà nítorí ìdí èyí gbogbo bí tẹ́ bá ti rí fídíò Culture by Ade Anade ẹ like ẹ comment ẹ share paríparí ẹ follow mi bí ẹ ti ń ṣe iṣẹ́ Culture by Ade Anade ọba òkè tí a mọ̀ sí Elédùwà a ṣiṣẹ́ tiyín náà ní àṣepé ó dàbọ̀.